حي في الحياة حي في الممات شيخنا صلاتي لا إله إلا الله حي في الحياة حي في الممات. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. هذا بيان للناس وهدى وموعظة للمتقين. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. يا صاحب للبيان أنت فصيح اللسان ثم سليم لجناني من بين إنسي وجاني يا واعظا بالقرآن ومراويا لصبواني يا ما بقول العدنان يعيش بين الإنسان يا لبنة لبنياني أنت كشيء يرجاني لا سيما صحباني من نطق في بياني أوداني وعيراني على سبيل الأغاني أقصده بالقرآن أدهى حبيب الرحمن يا ربنا يا ديان طول الحياة لبيان مع الدوام الأمان بجاه شيخي التجاني بشيخنا بشيطاني وشر كل الجهوان بشيخنا مهديني عبد القادر جيلاني يا ربي أيد عناني على اتجاه الأعيان بواسيل مرياني بسائر البلدان ثم صلاة الرحمن على رسول العدنان من كان بالبيان ثم أتى بالبرهان وآله والإخوان وصحبه للإحسان وتابعين القرآن وكل من قال لا إله إلا الله 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 لا إله إلا الله
بسم الله الرحمن الرحيم إلى في قريش إلى في رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. آمين. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين. وتقضي لنا بها جميع الحاجات آمين. وتطهرنا بها من جميع السيئات آمين. وترفعنا بها عندك أعلى الدرجات آمين. وتبلغنا بها أقصى الغايات آمين. من جميع الخيرات في الحياة وبعد الممات آمين. آمين آمين اللهم آمين. آمين. يا رب يا الله يا مجيب الدعوات. آمين. باتي قطوي خسي آمين لكنا. آمين. ìkí ọlọ́run kó máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. àṣẹ́kùbọ̀ oore àṣàlátù gbogbo àwọn ẹni ọlọ́run gbogbo àwọn àlùfáà wa gbogbo àwọn òbí wa látẹ̀lé bàbá wa àgbà bàbá wa Shehu Salati radiyallahu ta'ala anhu. mo sì bá ṣe ṣéhù ni ṣéhù. ó fi kárí iye wọn tí gbogbo wa náà mọ̀. bàbá wa Shehu Adam radiyallahu ta'ala anhu. bàbá wa Shehu Kamaluddin Al-Adabi radiyallahu ta'ala anhu. bàbá wa Gbarigidoma radiyallahu ta'ala anhu. bàbá wa Nlekewu radiyallahu ta'ala anhu. bàbá wa Bature radiyallahu ta'ala anhu. bàbá àgbà Alágbàjì radiyallahu ta'ala bàbá anhu. àgbà Nkọ̀rọ̀ radiyallahu ta'ala anhu. bàbá wa àgbà Nlé Kókóró radiyallahu ta'ala anhu. àti gbogbo iye wọn tí a lè dákọ wọn tán tọ́lọ̀ mọ̀ wọn. mo fi orúkọ wọn mo fi kí ìjókòó gbogbo àwọn àlùfáà àfáwà Àyìnú Rídọ̀ wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní bí àsìkò bá ń dájọ́ báyìí kò ń rọrùn kó yẹ pé gbogbo ẹni wọ́n bá fẹ́ sọ̀rọ̀ káwá ní gbogbo àwọn àfáà tí ń bẹ ń jókòó lámọ̀dákọ àsìkò ọ̀bàjẹ́ àmọ́ tá a bá ti dákọ̀ àwọn kan tí gbogbo wa náà tẹ́mi wa papọ̀ gbà fún wọn pápá wa ni wọ́n lọ́mọ iye wa pé gbogbo wa náà la kíra wa ó fi ìjókòó bàbá wa gbà bàbá wa Amirul Jaysh adamallahu hayatahu. ẹ sì já wí dáadáa adamallahu hayatahu. ó fi ìjókòó wọn kí wa nígbà tó ṣe pé èyí tá a jókòó tì lónìí oríire wọn ni gbogbo ntẹ̀yìn lè ké ní kéwú àti ntẹ̀yìn lè ní nímà àti ntọ́ lè mọ̀ láṣìírí tí a bá bí pé èèyàn mélòó lọ tara rẹ̀ ṣe ríire tẹ́ ẹ̀ bá ti rẹ́ nìkan náwó sí ẹ sọ pé Allah ó dé àfa náà àtúwọ̀n àti ntókè. Allahu akbar. kò sí ntọ́lá nẹ́bì fi ju ti gbogbo ẹgbẹ́ rẹ̀ lọ kọjá pé ara nẹ́bì ní gbogbo ayé ti ṣe ríire. sallallahu alayhi wa sallam. bàbá wa Amirul Jaysh àwọn tá a wá tara yín ṣe ríire apọ̀ kọ́dà nínú ẹ̀ làwọn tá a dúró yìí náà àmọ́ ìta torí ẹ̀ jòkó lónìí òní tí a fà wá Ìsá bàbá ọ̀tẹ́ ẹ̀rí bí ti ń rí látijọ́ òní bẹ́ẹ̀ náà ti gbà á lọ́dọ̀ àwọn àgbàlagbà náà ní pẹ̀lú ìdímọ́ pẹ̀lú tẹríba wọ́n wá ní yóò rí bí tí ń rí yìí fún yín ní sì ń rí bẹ́ẹ̀ ẹnu ní náà lẹ́yìn náà fi sọ fún afáwa yìí sábà bọ̀ tẹ́ pé ṣé wọ́n ti ń ṣe báyìí náà àwọn tí ń ṣe bó ti ń ṣe yìí bí tí rí fún wọn náà ní ó rí ní sì wọ́n ń rí bẹ́ẹ̀ lójú yín náà kọ̀ wá padà jẹ́ pé tọ́ bàbá tó tọrọ rẹ̀ náà ni ò sí ń bẹ̀ mọ́ yìí á máa fi nǹkan kan ránṣẹ́ sí wọn. alhamdulillah. Ọlọ́run tó ní ó sojú yín tí ń sojú yín tí ó sì máa sojú yín
ọlọ́run oníjọ́ sẹ́yìn yín láyéláyé Àmín. ẹ dákun ẹ ṣe àmín lẹ́ẹ̀kan náà. Àmín. mo kí bàbá wa Zainul Qadiriyya mo kí bàbá wa Melu Jeshi náà ni mo fi kí yín mo kí bàbá wa Sewul Khalqa kí bàbá wa Melu Jeshi náà ni mo fi kí yín gbogbo tí ń jẹ́ salati mo fi bàbá wa àgbà Melu Jeshi mo fi kí wa gbogbo àwa tá ń jálejò mo fi bàbá wa Melu Jeshi kí wa mo kí gbogbo ẹ̀yin alága mo kí gbogbo ẹ̀yin aláwọ̀dù lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà gbogbo ń tẹ́ ń ná látàárọ̀ ọlọ́run lẹ́ ń ná fún òun náà ló sì lẹ̀san rẹ̀ lọ́dọ̀ tí ó san yín láyé níyàn àti lálùkìyámà ọlọ́run bá san yín lẹ́san rẹ̀. Àmín. ẹ dákun ẹ ṣe àmín lẹ́ẹ̀kan náà. Àmín. Ajabib ẹ dákun ẹ ní ìṣẹ́jú mẹ́wàá náà ni mo ní. Ìṣẹ́jú mẹ́wàá náà làwọn àlùfáà ní pẹ̀lú wa. àmọ́ mo bẹ̀ yín ìyá wa tẹ́ ẹ jóbìnrin. Ìyá wa tẹ́ ẹ jóbìnrin àwọn àlùfáà bẹ̀ yín. ẹ dákun torí ọlọ́run. Ẹ dákun torí Olúwa. pápá lẹ́gbẹ̀ẹ́ kan níbi tí mo náwó sí ń bì. Pàápàá jùlọ bí táwọn àlùfáà náwó sí. ìjókòó àwọn àgbàlagbà tí wọ́n bá jókòó báyìí. Jókòó àwọn àgbàlagbà tí wọ́n bá jókòó báyìí. a kì í fẹ́ kí àròyé ọ wà ń bẹ̀. Àyè fẹ́ kárò yọ wà bẹ́ẹ̀. ẹ dákun ẹ mọ́sá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí Dákun ọlọ́run. ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí Ọlọ́run. Naam ó kí apá wa Insha bàbá ọ̀tẹ́ àwọn dà bàbá wa Melu Jeshi ní ẹ bọ́ sọ kankan wọ́n ní ẹ gbàgà sọ kankan wọ́n ní ẹ máa bọ̀ báyìí. wọ́n lẹ́yìn náà làwọn pàṣẹ kí gbogbo wọn wá pétì lónìí. jàmbá yẹn dákun yẹn ní Allahu Akbar. Allahu Akbar. kò sí ní tí mo fẹ́ wí fún yín kọjá pé mo fẹ́ bá yín dúpẹ́ náà ni. Ajá Abdulsalami ma la yakunu. Ma la yakunu fala yakunu bihilatin abadan. abadan wa ma huwa kainu sayakunu ma huwa kainu fi waqti wa khulija lati mutibu mahsunu yasali qawiyu fala yanalu bisayi Hasun. wa yasala jisu wa muhinu ma la yakunu anu àwọn àgbàlagbà lélẹ̀ yìí ọgbọ́n kọ́ o. ma la yakunu ìdí máa àwọn ti jẹta àtàwọn tànà lọ́wọ́ aṣojú sẹ́yìn tòní níbi rí báyìí. ma la yakunu dúndùn tí àárín tiwọn pẹ̀lú ọlọ́run dùn ni wọ́n fi sọ pé yóò mọ dùn tí fi ń dùn fẹ́yìn náà. ma la yakunu fala yakunu bihilatin ọgbọ́n kì í ṣe wọ́n kọrin kan lẹ̀ yìí wọ́n á ní ariwo kọ́ rárá wala yakunu bí. fala yakunu bihilatin abadan wa ma huwa kainu sayakunu. àfa àwọn bàbá ọ̀tẹ̀ ọjọ́ orí yóò ṣàṣẹ tó lè kàntí ń ṣẹlẹ̀ yìí. abadan wa ma huwa kainu sayakunu. ẹ lè lo ẹbu tó lè kàntí ń ṣẹlẹ̀ yìí àfi tí kùn yẹn ọba pààyà. abadan wa ma huwa kainu sayakunu. ẹ lè wẹ ọṣẹ tó lè kàntí ń ṣẹlẹ̀ yìí o àfi tí gbogbo orun ara àti tàbí àti tàbẹ́ tí gbogbo ó di funfun. abadan ma la yakunu fala yakunu bihilatin. ìdùnmọ́ bàbá wa Melu Jeshi pé má lè rí bẹ́ẹ̀ lélẹ́yìí. ma la yakunu fala yakunu bihilatin. má lè jẹ́ bẹ́ẹ̀ lélẹ́yìí àṣẹ tí wọ́n pa ni pé bàbá ọ̀tẹ̀ mo sọ ọ́ dà bẹ́ẹ̀ sì máa rí bẹ́ẹ̀. fala yakunu. farabalẹ̀ tọrọ bá yé ọ bàbá wa Sewul Khalqa ọmọ kẹ́wù tọrọ bá yé yóò lè bá fa rẹ̀ pé ẹ̀kọ́ mi ní kankan sà ọbẹ̀ bàtà rẹ̀ jẹ́ ni tábà ní ọmọ lè sàn kan wọ́n dá ọjà bùkátà rẹ̀ nù àní kí wọ́n pàṣẹ pé kọ́ ọmọ lè rí bẹ́ẹ̀ ẹ sọ pé kí bàbá ọ̀tẹ̀ ó lè sàn kan ẹ sá sọ fún un pé máa lọ kọ́ máa rí bẹ́ẹ̀ ni. ma la yakunu fala yakunu bihilatin abadan wa ma huwa kainu sayakunu.
Ọlọ́run bá ti dẹ̀ ló ń tẹ̀ pé kọ́sà máa rí bẹ́ẹ̀ sayakunu yọmọ rí bẹ́ẹ̀ náà ni o wọ́n ti pàṣẹ eléyìí pé ọmọ rí bẹ́ẹ̀ yọmọ rí bẹ́ẹ̀ lọ ni o bàbá wa Amiru Jẹ́jì ti pàṣẹ pé kọ́ máa dùn yọmọ dùn lọ ni o wọ́n ti pàṣẹ kọ́ máa dá yọmọ dá lọ ni o wọ́n ti pàṣẹ kọ́ máa rọrùn yọmọ rọrùn ni o. sayakunu máa wùwà ká inú fi wà kìtì. àkókò yìí ni wọ́n fi sí àbí kó ń kálukú dúró ti àkókò dúró de àkókò tiẹ̀. sayakunu máa wùwà ká inú fi wà kìtì. kí ló dé tí wọ́n ń wọ ojú erí tó wọ àkókò Ọlọ́run. sayakunu máa wùwà ká inú fi wà kìtì. kí ló dé tí wọ́n ń wo bíbí tó wo dídá. sayakunu máa wùwà ká inú fi wà kìtì. kí ló dé tí wọ́n ń wo iṣẹ́ tó wo ètò Ọlọ́run. sayakunu máa wùwà ká inú fi wà kìtì. gbogbo ń tẹ́ bá ti program tó bá ti di táìmù yẹn agogo rẹ̀ ó lù. wọ́n tẹ́ agogo yẹn ti lù nù o tó bá ti ṣe kan wọ́n sì iná sọnù ẹni tágogo tí ọba ti lù ní kọ́ bẹ́ẹ̀ lọ́n kú Ọlọ́run tí ó tètè lù. sayakunu máa wùwà ká inú fi wà kìtì. agogo yẹn yóò dùn wọ́n bá ti di àsìkò tí wọ́n ṣètò ẹ̀ sí. wà á kúlíjà láti mú ti ibò màásùnù. wà á àkúlíjà láti. ẹni tọ̀hún tọrọ dàrú mọ́ lọ́wọ́. mú ti ibò màásùnù. mú ti ibò. yóò máa wá dààmú pé èmi náà fẹ́ lo kinní kan. mú ti ibò. èmi náà fẹ́ mi kinní kan. mo ti ibò. èmi náà fẹ́ jẹ kinní kan. mo ti ibò. èmi náà fẹ́ wọnú kinní kan eré wàhálà òun yóò wá wà tọrọ rẹ ó tún ti dàrú. àkúlíjà láti mú ti ibò màásùnù. tọ́ba wa dààmú tí ọba wa ara ṣe yọrí màásùnù inú rẹ̀ ọmọ wa bàjẹ́. kí ló ń bàjẹ́ sí tẹni tẹ́ ń dá sí kí ló ń banú jẹ́ sí. níjọ́ tó o bá dunnú sí eré tẹnìkan ni wọ́n sáyé eré tiẹ̀ náà. yasali kawiyu falaya nalu bisayi asan waya hasali ajisu wamuinu yasali kawiyu falaya nalu bisayi. nítorí jẹ́ rọrùn fún yín tí ń rí bí tí ń rí àwọn èèyàn dààmú púpọ̀ yasali kawiyu. yasali kawiyu. àwọn èèyàn ṣe wàhálà lérí kọ́rọ̀ àwọn ó lè rí báyìí. falaya nalu bisayi hasan. bí wàhálà àwọn ti pọ̀ tó wọn sọ síìdì wàláyà náà lù. falaya nalu bisayi. ẹlòmíì ṣàìsùn táìsùn rẹ̀ ò níye àmọ́ lọ́nà ló ṣe àmọ́ ìwò bẹ̀. falaya nalu bisayi. ẹlòmíì gúngúngún ọlọ lílọ ọjọ jíjó ọwẹ wíwẹ̀ ọlọ́ọ̀ni ìwò bẹ̀. falaya nalu bisayi. iṣẹ́ kí ni gbogbo àwọn tí wọ́n ná mílíọ̀nù yìí ṣe tó ju tẹgbẹ́ wọn lọ ṣe bẹ́ẹ̀ tu Ọlọ́run ni. bí tí ń rí fún yìí ìyá ẹlòmíì lọ parí ẹ̀ lọ́dọ̀ àwọn àfáànù yìí tí ọmọ. bàbá ẹlòmíì nù yín lọ parí ẹ̀ lọ́dọ̀ àwọn àfáànù yìí tí ọmọ. dáadáa kan ẹlòmíì náà ṣe nù yín tí ọkà kún lọ́rọ̀ mi ṣe wọ́n ṣe yìí wù fẹ́ mi náà. èmi náà dúró ti ọ̀rọ̀ rẹ̀ kò tó do dúró mọ́. yasari kawiyu falaya nalu bisayi hasan waya sali ajisu wamuinu. àbáwọ̀ ọ̀tẹ́ nítawọ̀ kan ṣe wàhálà sí wọ́n tó lè ṣe wàhálà lọ́wọ́ jẹ́ rọrùn fún ọ yìí àsìkò wo ló fi ráyè jòkó tẹ̀sùbá ṣe bọ́ ń jáná sí ni ọjà náà sí lọ́sàn-án ọjà lóru ọjà lálẹ́ àbáwọ̀ ayélu orí dọ̀ sọ̀rọ̀ kan mo gbádùn ọ̀rọ̀ náà púpọ̀ gbogbo àwọn ajánà sí wọn ní gbéraga gan wọn kì í mọ àwọn ara wọn àfàwọn díẹ̀ tọ́lọ̀ ń bá fẹ́ lò wàláì bó ti rí nu àbáwọ̀ ayélu orí dọ̀ lọ́sọ̀ọ́lẹ̀ kan nítorí ọ paasi yẹn yẹn tójú ọ paasi yẹn yẹn bí tàn bá dá kéèyàn sọ ọ tí èsì tẹ̀gàn èmi máa wo àfáwọn bàbá ọ̀tẹ́ yìí pé dáadáa mà dá o tí bàbá wa nà kíbla Sàràfì tí wọ́n ní Sàrùmí wí fún tún wí fún tọ́ba wa tún wí fún tọ́ba wa wí àwọn èèyàn wà á hó wọ́n wà á hó ju yín wọ́n tí wọ́n hó fún Sàrùmí tó wí sí lẹ́nu lọ. yasari kawiyu falaya nalu bisayi hasan waya sali ajisu
ومعين tọ́ba tí abẹ́ lomi ní sílẹ̀ kan àbọ̀ tí ò tí ì tó ìtọ́jà fún ọ yìí yóò ti máa sọ fún àbá rẹ̀ pé wọn ò ráyè mọ́ yóò ti máa lóun ò ráyè mọ́ o bó ti há tó yìí lára bàbá Amiru Jesse wọn náà ti dẹni ayé ẹlòmí ọbẹ̀ sọ pé bàbá Amiru Jesse ọ̀tẹ́ ni ẹ̀fẹ̀ kan rẹ́wẹ́ mẹ́wàá mọ́. ọ̀tá ti dẹ̀ yé ìjòkó. anakumala ó ti sẹ bẹ́ẹ̀ pé bàbá ẹ sinmi bẹ́ẹ̀ bá ti rọtẹ wa ó ti pè mí síbẹ̀síbẹ̀ náà ọtí ọwọ tún sọ pé mo ti dà fa gbogbo ọmọ kéwù tí ó ní láárí ọmọ kéwù náà ni ọmọ jẹ lọ́dọ̀ àfa rẹ̀ táyé tán àwọn bàbá àtà náà jẹ àfa níwájú àfa wọn jẹ mùkádàmù níwájú ṣéwù wọn jẹ àlífà níwájú ṣéwù wọn mùrídìí náà ni wọ́n sì ń jẹ́ mùrídìí náà ni wọ́n sì ń jẹ́ ọmọ kéwù ní náà lọ ń jẹ́ tí fi ń dà fún ọ bí gbogbo èèyàn náà bá máa jọ ọmọ kéwù tí ọmọ rí báyìí gbogbo wa náà padà sílé kéwù ká lè dọ ọmọ kéwù ọmọ kéwù tí ó ti máa rí bẹ́ẹ̀ ni tí bá ń dọ ọmọ kéwù nì ká tún lè dọ ọmọ kéwù. aya kala. القوي فلا ينال بسعيه حصى ويحصى العاجز ومعين. táwọn ẹ̀mí ń tó kọ àwọn tó kọ tẹ́lómi nítorí ẹ̀bùn kọ ìdílé wọn jẹ́ lọ́lọ́run sọ di ọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí. nítorí ìtìjú tẹ́lómi sáko lé tí o lè padà wọlé mọ́ iná ní nírọ̀rùn yìí. ó kọ tòní ọ̀wá bàjẹ́ tàná bàjẹ́ tìjẹ́ tó bàjẹ́ tó wá jẹ́ àmọ̀ pẹ́tọ̀ lánàá ò ní bàjẹ́ láéláé ẹ̀sẹ̀ àmìlẹ̀ kẹ́nẹ́. àmín. lẹ́nu bàbá wa Amiru Jesse wọ́n ní eléyìí ò ní jáse mọ́ o. àmín. bí ti ń da sí ní gbogbo ọdọọdún lọ́dún míì tí tún ń bọ̀ yóò tún da yóò tún dùn jù báyìí lọ. ẹsẹ̀ àmìlẹ̀ kẹ́nẹ́. àmín. Ajabibu ẹni ìṣẹ́jú márùn-ún yòókù. ìṣẹ́jú márùn-ún tó ṣẹ́kù. gbogbo ẹ̀yin ẹni ńláńlá tẹ̀ náwó látàárọ̀. èyí tẹ́ náwó látàárọ̀. àdúrà ni bàbá wa Amiru Jesse ní ṣe fún yín. àdúrà ni bàbá ní kí wọ́n ṣe fún yín. oríwọ́tọ̀ wà ń bí lónìí. wọn náà tọ́ wọ́n yà yín lónìí. tó bá ṣe pé ń tí ń ṣe ọ́ ó sì rí ipágbára àdúrà ká. ọ̀wá rí i pé tí ń ṣe ọ́ kò sí ń tọ́ka tó ju àdúrà lọ. ó ti burú fẹ́ lómi débi pé òun náà mọ̀ ipágbára àdúrà kan tí ń ṣe òun mọ́. òun náà wò yí pé kò agbára àdúrà níbo. àní sọ̀rọ̀ àdúrà wà lélẹ́yìí. ẹ dákun ẹgbẹ́ dùn àṣẹgbẹ́ kan. tó bẹ́ẹ̀ pé ó dán ọ lójú ipágbára àdúrà sì ká pírọ́blẹ́mù rẹ̀. bọ́ bá dán ọ lójú pé agbára àdúrà ó ká ṣòro rẹ. bọ́lọ́hùn tí mo fẹ́ wí bàbá wa Amiru ni wọ́n ní wí. bàbá wa àgbà Amiru Jesse wọ́n ní kí bàbá yẹn wí. ó yá mú ọwọ́ rẹ méjèèjì kó fi kanra ọwọ́ àbọ̀wọ́ rẹ méjèèjì kanra wọn. àtọ́bí àtọkùnrin. àtọ́bí wa àtọkùnrin wa. fi ọwọ́ rẹ méjèèjì fi kanra wọn. jábì kanra wọn. mọ́sàròyé má sì jẹ́ wọn bọ̀ ṣe. mọ́sàròyé má jẹ́ wọn bọ̀ ṣe. torí Ọlọ́run. torí Ọlọ́run. fọwọ́ rẹ méjèèjì kanra wọn. wọ́n ti kanra wọn. wá wí gbólóhùn tí mo fẹ́ wí. wí gbólóhùn yìí torí Ọlọ́run. ẹni tí ń sàròyé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń gbọ́ dàkú kó ṣe sùúrù. bẹ́ẹ̀ gbé kọ́ dàkún bọ́wọ̀n bá fẹ́ ṣe rere yóò kọ́ sọ fún yín kó jẹ́ òun rere ṣe. fi ọwọ́ méjèèjì kanra wà á wọn. fọwọ́ méjèèjì kanra wọn. wípé a'udhu billahi minash shaitanir rajim. a'udhu billahi minash shaitanir rajim. ẹni wọn kì í fi ojú di àdúrà tá a bá ń ṣe o. wọ́n ẹ fojú di àdúrà tá a bá ń ṣe. bàbá wa Amiru Jesse lọ́la sẹ́fù sálá ti ẹ̀pọ̀ kan sí wa lá tí nǹkan náà sì yanjú. ní Èkó ní àyín ní áìláńdì níbí yìí náà ni wọ́n fẹ́ rántí ó kọ ọbẹ̀ gẹ́gẹ́ ni. ní Adéníjì wọ́n ní kí n wá ṣe wáàsí ń bẹ̀. níjọ́ náà wáàsí mẹ́ta ni mo wá ní láàrin Èkó ń bí yìí lọ́jọ́ Sunday. ìgbà tí ìjì wá dé ọ̀dọ̀ ẹni yẹn aago 6 àbọ̀ ti lù kí n tó wọ ojú aago rẹ̀. inú rẹ̀ wá bàjẹ́ mo ní ìsì ìdí àwọn àgbàlagbà lọ́rin dùn ọ́nú lónìí. mo ní wọn bá ẹyin tẹ́ kú lójú aago yìí wọ́n lẹ́ni wọ́n bá dá lójú pé àdúrà wọn gbà kọ́ bọ́ sójú aago kọ́ tẹ́wọ́. mo ní mo fẹ́ wí nǹkan wọn kálukú wa tẹ́wọ́ báyìí. obìnrin kan wá ń pariwo bẹ́ẹ̀ tí máa jágbe mọ́ èèyàn bí ó bá fẹ́ dí sí Ọlọ́run lọ́wọ́ wọn wá jágbe mọ́. wọ́n ní kí ló dé tó ń ṣe báyìí àbá fẹ́ wí nǹkan mi ni ó ní àbá yẹn má wí nǹkan mi ó ní wọ́n gbé pọ́ọ̀sì wọn ni ó ní wọ́n gbé pọ́ọ̀sì wọn ni mo ní farabalẹ̀ wọ́n lè lò ní bẹ́ẹ̀ bí pọ́ọ̀sì náà ó ní 250 ní mẹ́mbẹ́ mo ní kò ní dáa fún 250 mo ní farabalẹ̀ kọ́ sàdúrà yìí tó o bá farabalẹ̀ sàdúrà yìí tá a bá sàdúrà yìí tán tí o bá rí pọ́ọ̀sì rẹ ìfún ní 250,000 wàláhì sẹ́wọ̀n lè alukọ mo ní ìfún ní 250 tá a bá fi lè sàdúrà yìí tó sì rí owó òun ìfún ní 250
sẹ́pẹ́ bá rẹ̀ kó bá ti gbọ́rọ̀ owó ara wọn balẹ̀ ara wọn balẹ̀ ni. ara rẹ̀ yìí mọ̀ pé ètò owó púpọ̀ lẹ́sẹ̀ kan náà ó sì farabalẹ̀ àwa wí ọkọ̀ ọlọ́run tẹ ni a wí wọ́n wá dákọ̀ àwọn àgbàlagbà tẹ́ tara wọn jáde ọ̀dàkọ̀ Shehu Sarati ọ̀dàkọ̀ Shehu Alimi ọ̀dàkọ̀ àfọwọ́mọ kòkòrò ọ̀dàkọ̀ ọmọ yíyà ọ̀dàkọ̀ Bàtúrè ọ̀dàkọ̀ Jibara ọ̀dàkọ̀ Alábìdú ọ̀dàkọ̀ kọ̀ọ̀kọ̀ béèrè nígbà tí fi wí tán àmọ́ ibi tí ẹrú ọlọ́run yẹn ti róòlù pọ́ọ̀sì yẹn kàn bọ́ọ̀lẹ̀ sí àárín aago báyìí yẹ́wù ní pọ́ọ̀sì ni mo ní mú mo ní ọ̀yà tù ṣé gbogbo ti mẹ́mẹ́ pé ó ní 250 ń pé ń bẹ̀ ó ní góòlù ń bẹ ń bẹ̀ ó ní ATM ń bẹ ń bẹ̀ ó ní wọn mú kankan tí fóònù mo ní sọ gbà pàdùn àgbà àbí ọgbà ó lóun gbà nígbà táwọn wá kó mẹ́tàn ọ̀sẹ̀ kásìgbà náà àbá náà wá pè mí pé wàláhì ó ní pásítọ̀ kan tó jóbìnrin ìrìn lọ ní ìṣẹ̀lẹ̀ ń sọjú ẹ̀ ọlọ́wọ́ di Monday tó tẹ̀lé ọwọ́ padà wá béèrè pé ẹ dákun àwọn afá tí wọ́n ṣe nǹkan ní ojú àgbo yìí ó ní àwọn amú wa ọlọ́wọ́ change sí Islam tó wọn gbà pé gbígbàdúrà báyìí bẹ́ẹ̀ ní Islam kó farabalẹ̀ dáadáa sọ pé a'udhu billahi minash shaitanir rajim. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. ó ní àṣẹ ni Shehu Sarati lọ pa kése mi. àṣẹ náà Shehu Sarati ni wọ́n pa. bàbá wa Amirul Jesi ni wọ́n pa. bàbá wa Amirul Jesi ni wọ́n pa. sọ pé ya qadimal ihsan. ya qadimal ihsan. ahsin ilayya. ahsin ilayya. bi ihsanikal qadimi. bi ihsanikal qadim. wọ́n tu ọwọ́ òun ìgbà mẹ́ta ni mo fẹ́ wí gbólóhùn ni ọkùnrin kan ní máa wí bàbá wa Amirul Jesi ọjọ́ eré rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n kọ ọ̀rọ̀ kalẹ̀ wọ́n ní kò ju bí 25 years lọ àmọ́ gbogbo ibi tí máa ń lọ tó bá ti gbé ẹsẹ̀ kan báyìí lónìí ya qadimal ihsan ahsin ilayya bi ihsanikal qadim tó bá tún gbé ẹ̀kejì lónìí ya qadimal ihsan ahsin ilayya bi ihsanikal qadim tó bá wà lóde tẹ́ bá ní ọ̀sàdúrà lónìí ya qadimal ihsan ahsin ilayya bi ihsanikal qadim kéwì kan mi abẹ́yọ̀ kan ó sa alasa ìlú oníbẹ̀rẹ̀ kan wá bí pé kí ló dé ìwọ kì í wí nǹkan mi bọ́ wà ń bí ọ̀fọ̀ bọ́ wà ń bí kọ́mọ bọ́ wà ń bí mọ́lùdí bọ́ wà ń bí ìyàwó àfi kọ́ sọ pé ya qadimal ihsan ahsin ilayya bi ihsanikal qadim kí ló dé tí o kì í wí nǹkan mi àti gbólóhùn yẹn nìkan oníbẹ̀rẹ̀ ni ó ní ọ̀nà tá a bá tọ̀ tá a bá rí rírẹ́ ń bẹ̀ yàn gbọ́dọ̀ filẹ̀ ó ní bóun ti wà yìí ó ní ọlọ́run fi kankan dẹ́hùn wò bá a ti jòkó yìí ọlọ́run dẹ́hùn kálukú wò ládàáwò ọ̀tọ̀ọ̀tọ̀ owó ń tẹ lómi obì ń tẹ lómi olè ń tẹ lómi òfófó ń tẹ lómi eríṣiríṣi àdánwò ọ̀sẹ́ni tí ò ní tiẹ̀ ó ní òun oúnjẹ òun ti gbẹ́jú sìnà lọ́lọ́run ti dẹ́hùn wò olóhùn fẹ́ràn obì fífẹ́ràn obì nìkan wá lé gbogbo obì tóun bá ti rí báyìí tójú pẹ̀lú rẹ̀ bá ti kara wọn yóò wo òun kóun lásìkò pẹ̀lú ẹ̀ òun wá ṣiṣẹ́ tọ̀ òun ṣiṣẹ́ lérí aburú kálíbáríkà ó lè wọ ọmọ òun lọ́wọ́ òun ṣiṣẹ́ lérí ẹ̀ òun wá bá ìsìn mi ó kọ́ ọlọ́run tó yanjú pàdé lọ́dọ̀ àwọn àfa tóun bá ti lè wí ó kọ́ ọlọ́run nìṣọwọ́ báyìí obìnrin tóun bá ti ṣe báyìí sí tó bá ti lè rí àtẹ́lẹwọ́ òun bá a láṣepọ̀ jọ náà òun ti wá sẹ́ débẹ̀ ẹ̀yin obìnrin ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn àbá kéékèèké. kàńbẹ́ lọ́wọ́ wọn o. ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú. láwọn ọmọ kéékèèké àbá o. àwọn kéékèèké àbá ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú. tákì kàńbẹ́ lọ́wọ́ wọn. wọ́n mọ nǹkan tó yanjú o. bọ́ ọ bá sakọsí wọn bára rẹ lé wọn ni o. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ ṣe o. dákúkọ mọ́ wa pẹ́rù lọ́tọ̀kọ́tọ̀. bàbá wa mi jẹ nǹkan bẹ́ẹ̀ lọrin àbá kan inú àwọn ọmọ yín lọrin lọ́dẹ́rú ẹ̀ wò bàbá kọjá níwájú ìyá náà njọ́ náà tí ń ta ápù nkankan àbá fẹ́ rà sínú ọkọ rẹ̀ bá páàkì mọ́tò pé kí ni kó ló pa àwọn àtàwọn àfáàpọ̀ òun èmi ò ní tá gbogbo rádaràdá táwọn àfọ̀mọ́ wa páàkì mọ́tò táwọn mọ́tẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi rí nígbà sọ ẹrú ọlọ́run náà ní sọ ibùmọ̀ ní ó ní kọ́ ṣẹlẹ̀ ó ní èmi ni ọkùnrin yìí ń sọ̀rọ̀ pé àwọn afá ó ní nǹkan ṣẹlẹ̀ mo ní ó ní nǹkan ṣẹlẹ̀ jọ́kẹta ní nǹkan ṣẹlẹ̀.
ta ní kẹsẹ̀lẹ̀ obìnrin náà jáde nílé ọkọ rẹ̀ ó wá pa gbogbo fóònù ó wá kó wá ó wá lọ́jọ́ kìíní jọ́ kẹta jọ́ kẹrin jọ́ karùn-ún jọ́ kẹfà jọ́ keje nígbà tó di jọ́ keje ó wá sí fóònù ó ní mo wà ní ọ̀dọ̀ àwọn ṣéwù báyìí ibẹ̀ ni mo sì wà láti jó òní. ń dáná fún wọn ni o. wọ́n sì lọ wá mi wá torí bọ́ bá wá mi wá àbúrò sí ọ. Nítorí kó lè yẹ kó wá pé nǹkan bẹ láti kọ́dísà àbátí àrùbáàbù wú. látẹ̀kùn kọ́dísà àbátí àrùbáàbù kúlù máa ń sára aládàrí bí wàá sọ yìí. ọkùnrin yìí wá lè yan ẹlẹ́bẹ̀ káàkiri pé òun dáràn. àwọn èèyàn wá sọ pé ẹni tó ọ̀sẹ̀ yìí kò ní gbẹ̀bẹ̀ àbí kọ́ dọ́dọ̀ sọ ibùdó ẹ̀yà ni. wọ́n wá kó àwọn èèyàn wá bá mi ìnáwó yà já lọ àwa lọ́dọ̀ ẹrú ọlọ́run náà wọ́n wá gbé kúránì ó ní ìyàwó rẹ̀ ń bẹ lọ́dọ̀ mi lóòótọ́ láti jẹ̀jọ́ àmọ́ yìí fọ́ ọkàn wọ́n fẹ́ kọ́ mọ̀ pé àwọn àpá àwọn kì í ṣẹni téèyàn jájú sí ni yóò máa tẹ̀lé ọ lọlé àmọ́ tẹ̀lé tí ó tẹ̀lé ọ délé fáìnì rẹ tá fáìnì rẹ ni pé bọ́ bá bọ́ ọ délé lójú di ọ̀sẹ̀ méjì o gbọ́dọ̀ súnmọ́ o sì gbọ́dọ̀ jẹun rẹ̀ wọ́n lè dákà ni wọ́n lè dákà jẹ ni o gbọ́dọ̀ dáná fún ọ kó o sì gbọ́dọ̀ súnmọ́ àfẹ̀yìn fáìnì rẹ kọ́ sakọ sáwọn àfa. látẹ̀kùn kọ́dísà àbátí àrùbáàbù kúlù máa ń sára aládàrí bí wàá sọ yìí. bàbá wa mírù jésì ìsìnkú náà ti wá dọ́dọ̀ arákùnrin náà tọ́ba ti lè ṣe báyìí sóbìnrin tóbìnrin yẹn bá ti rí àtẹ́lẹwọ́ rẹ̀ yóò mú mọ́lẹ̀ ńjọ́ náà kò ní kọjá àjọ náà obìnrin òun ni ó request kọ́dà tó bá jẹ́ àárín èrò kò ní kọ̀ ẹni àtúkò débẹ̀ sẹ̀. ìwọ̀n ń ṣe bẹ́ẹ̀ ó ní kò dijọ́ kan òun wá gbọ́ ìkéde pé kábíyèsí ìlú àwọn fẹ́ sin mọ́ rẹ̀ níyàwó ọlẹ́mi wọn á sọ fóun pé níbi ìgbéyàwó ọmọ ọba àwọn obìnrin tó yanjú ọ̀pọ̀ mbẹ. ó lọ́sàn-án ọjọ́ ìyàwó òun wá this guy ó múra bí obìnrin ó wọṣọ bí obìnrin ó lo jáàbù ẹni tọ́rọ̀ ṣẹlẹ̀ sí lọ́wọ́ ní sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ Ọlọ́run wá lọ àwọn wá jòkó láàrin àwọn ọ̀rẹ́ ìyàwó nígbà lẹ́sù kábíyèsí wa ní tọ́ ilẹ̀ ní sùn lọ yóò ẹ̀yin ọ̀rẹ́ ìyàwó ẹni tí ó bá sùn tìyàwó nu yí yàrá yìí ní ẹ̀sùn àwọn tí ó bá máa lọ lẹ́kẹ́ máa lọ Ọlọ́run wá papọ̀ mọ́ àwọn tí ó sùn tìyàwó torí mùsíbà tó ń fẹ́ ṣe àwọn wá sùn ó ní bó di aago méjì òru òun wá dìde òun wá wo àwọn obìnrin òun wá fojú ka mẹ́tàlá tó dáa mẹ́tàlá pé nígbà tí lè ba ẹ̀ mọ́ sẹ́nu kó wọ́n kàn ṣe báyìí kó sì rí lásán kó wọ́n sì tọ́ta dá lẹ́ẹ̀kan kó wọ́n sì yẹn kálámù sára kó wọ́n tún máa bẹ́ẹ̀ tó lọ ó lóun ó yẹn ju mẹ́tàlá 13 kílẹ̀ tó mọ tọ́pẹ́ Allahu Akbar Allahu Akbar. ọlẹ́ni tó ń wá bẹ̀rẹ̀ lérí ẹ̀ tóun jí báyìí tóun fọwọ́ lù pẹ́pẹ́ tó dìde òun ga ọwọ́ sí báyìí bó ti rí ìsìnmi Ọlọ́run mú un ta ló sọ pé kò sí ìsìnmi léṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àṣírí ń bẹ ó kọ́ Ọlọ́run ń bẹ àwọn tí wọ́n mọ̀ bí wọ́n ti béèrè ni wọ́n pọ̀ mọ́ láyé bí wọ́n ti pàṣẹ rẹ̀ àwọn tí wọ́n mọ̀ ọ́ pa ni ò tó nǹkan mọ́ àwọn tí wọ́n tún wá mọ̀ ọ́ pa pọ̀ ẹ̀yin tá a pàṣẹ rẹ̀ fúnlẹ̀ tó nǹkan mọ́ èèyàn mélòó ni wọ́n á dúpẹ́ fáwọn àfa àmọ́ àìwá dúpẹ́ mọ́ lóore yóò tún pọ̀ sí gbogbo àwọn tó ore wọ́n pọ̀ sí wọ́n wá ń dúpẹ́ ni ẹgbẹ́ tí wọ́n láwọn wá ń dùn ta àwọn wá lánàá bí wọ́n bá ti lọ ọ̀dọ̀ àfa alẹ́ kan bá dùn àrẹ bá ti gbà ó tún máa wá tan àfa pé kò tí ì ṣe tó ń wíwùn làdúrà rẹ ò fi gbà lóò fi kú òlójú kan àwọn èèyàn ni wọ́n ń sọ pé ó ti ṣe yìí bàbá wa mi ò jẹ wọ́n bọ́lá ibẹ̀ lọ́hùn nínú ta wọ́n tún wá dúpẹ́ lọ́dún ní bàbá yẹn lẹ́yìn lòun kọ́kọ́ béèrè bóun ti dé ṣé wò ní wá ni ẹ̀yin mọ̀ọ́re gbogbo ẹni ọba mọ̀ọ́re bọ́rọ̀ wọn ti rí lọ́rọ̀ yín rí ó nígbà tó ń gà sí torí lẹ́ẹ̀kan náà iná gbé lẹ́ẹ̀kan náà torí escape
ó ní ní pé òun kọ́ ya ọ̀ya jáse ń tàsé òun tó wá ń sakọ pé farabalẹ̀ ó tún kẹ́ lómi ìta ṣe o ní kọ́kọ́ ṣe tòun náà bẹ̀rẹ̀ lérí tó bọ́ọ̀bà tiẹ̀ ṣe tẹ lómi bẹ̀rẹ̀ lérí tóun ọlọ́run fẹ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà kó wọ́n tú ṣòkòtò kó wọ́n yọ kiri tọ̀hún òun bá gbọ́ ariwo láti ìta tí ń pé. ìfọ̀sùnì bàbá pàkọ́ dídọ̀ àlànà jẹun àròtún. ó ní akéde ọba bá pariwo pé gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà nulẹ̀ kábíyèsí ni ẹ máa jáde bọ̀. ìfọ̀sùnì bàbá pàkọ́ dídọ̀ àlànà jẹun àròtún. ẹ ti gbogbo géètì tó wọlé ọba ẹnìkan kan ò gbọdọ̀ jáde ẹ̀yin obìnrin wọ̀nyí ètò góòlù tá a fẹ́ fi ṣe patí lọ́la fún ìyàwó ẹ tí wọ́n ti gbé. ó lè lẹ́yìn omi o ẹ ti gbé góòlù. a sì wá ọyá gbogbo yẹ tó ó ní gbogbo àwọn bá tó ó ní kábíyèsí ní ọyá ẹ máa bọ́ wọn lẹ̀ sí òhò ẹ máa bọ́ wọn lẹ̀ sí òhò ẹni ọba gbé góòlù onílàsírí rẹ̀ ó kú ó ní káàsà ó láwọn wá tó wọn ń wo aró kálukú ó ní tí wọn bá ti fẹ́ débi tó ń wà wọn bá tún bọ́ sí láyìn mi bí wọn bá ti fẹ́ débi tó ń wà wọn tún bọ́ sí láyìn mi ó ní wọn kàn gẹ́ẹ̀tì ni wọn ní obìnrin yìí ṣé ẹ mọ̀ pé wọn ò mọ̀ bọ́kùnrin ni obìnrin yìí kí ló dé tó ń bọ́ sí yàyín tó ń bọ́ sí yàyín àbí wọn ló gbé e ní olóhùn lóhùn kọ́ ibi tó tò sí yẹn ọgbọ́dọ̀ kó mẹ́wàá. bọ́ bá ṣiṣẹ́ ọ̀tẹ̀. ó ní wọn wá ń ṣe bẹ́ẹ̀ ó nígbà tí wọ́n bọ́ sérí láyìn ibi tó ń wà ọlẹ́mi wọn sọ fún un pé tọ́ àṣírí padà tú náà ni ọlẹ́mi kan tó wá sọ fún un pé àṣírí ò tú ó lè pé ọlọ́run ni ó lè pé ni kí ló dé tó fọ ọlọ́run lè tó pé ọlẹ́mi ìhun tó wá sọ fún un pé kí n pe ọlọ́run tó ní mọ̀ọ́sẹ̀ àìdáa tí ń ṣe ọlẹ́mi kan wá sọ fún un pé ó lè túbá ni túbá bọ́ọ̀bá túbá innahu huwa ghafurur rahim yóò gba túbá rẹ̀ olóhùn wa rò pé kí ni kí n fi pè é ó ní fúnra ara rẹ̀ náà lọ́wọ́ sọ sí wọn lẹ́nu ọba tí lé ni tẹ́ ẹ gbóhùn náà làtún sáàdì ọba tí ń bá ní wí òun náà làtún yẹn lẹ́lẹ́bẹ̀ẹ́ ọlọ́wọ́ sọ sí mi lẹ́nu pé kí n sọ pé yá qadimal ihsan ahsin ilayya bí ihsanikal qadim wọ́n mọ̀ á bẹ̀rẹ̀ sí ma wí ìwọ̀n wí jẹ́jẹ́ yá qadimal ihsan ahsin ilayya bí ihsanikal qadim wọ́n ní gbogbo bí ti wí tó wọ́n sàn tú ara àwọn èèyàn náà ni wọ́n ní bọ̀ ya ó ku èèyàn méjì péré tóbi kàn mí wọ́n ní mọ̀ á rò pé tọ́ àdúrà gbà mọ́ sàdúrà mọ́ àdúrà gbà mọ́ n ò rò pé àṣírí tú dákun lè fa burú lẹ̀ gbogbo aburú tó ń ṣe tọ́ ọlọ́run ò rí ọ ó rí ọ o kì í ṣe tán tí ó tu ọ ni o ìdí ọlẹ́kẹ̀ bó yóò túbá ń tẹ̀sí ẹ̀ wò bó yóò túbá tọ́ ọ bá padà túbá ọ̀dẹ ní àfẹ́ríjì àmọ́ tọ́ ọ bá lọ́wọ́ máa ṣe lọ pé òkúkú mà yọ padà yíwọ́ tóbi jẹ́ fún Ádámà. tubu ya buna Adama antani yawma fi bahli istaghfirullah inna lika firallah ya bari fil basi inda shawatiha amma li mustabi'an shahidallah ila mata anta fi lawi wa fi laibi baba tisaruka fi ma ya'lamullah wa ma makaluka wal asraru sairatu wan naru barisatu wal hakimullah ila mata anta ìgbà wo ló fẹ́ ṣe aburú dà ila mata anta ìgbà wo ló fẹ́ ṣe ìranù dà ila mata anta eré rẹ ti huru funfun ìjàgbọ̀n rẹ ti huru funfun abíyá rẹ ti ní funfun lábẹ́ rẹ náà o ti rán àwọn funfun kọ̀ọ̀kan lè pa burúkú kọ tẹ̀lé àwọn ẹni ọlọ́run. ila mata anta fi lawi wa fi laibi bàbá ti sá
بارئا في المعاصي ó ń bá tèèyàn jẹ́ inú rẹ̀ sì ń dùn. يا بارئا في المعاصي kí ló pa àwọn àtìyàwó ọ̀rẹ́ rẹ̀ pọ̀ tó ń ṣe text message sí láàrin òru eléyìí bú ni ọ́. يا بارئا في المعاصي wọ́n ní ó parí ìjà láàrin ọkọ àtìyàwó wọ́n náà sì tún ń yọ̀lẹ̀ bá aṣàbùrú ọlọ́wọ́ bì ọ́. يا بارئا في المعاصي èyàn fẹ́ràn rẹ̀ ó fi ọ̀nà tí ń gbà jẹ tí ń gbà mu ó fi hàn ó sì tú àṣírí rẹ̀ ó padà sọ ọ́ dẹni tẹ́bi ń pa ìwọ náà ní kú rẹ̀. يا بارئا في المعاصي kí ló dé tí wọ́n ní ọwọ́ ajẹun tó tún gbá ohun tọ̀hún lọ́wọ́ mú. يا بارئا في المعاصي ẹni ó lànà eríire fún ọ ó sì tún wá bọ́ọ̀lù ó ti bímọ. kí ló dé tó ń ṣe báyìí. إن شهوتها أما علمت بأن شاهد الله wá sí ibi tí olómi pé túbú yẹ bùnà تب يا ابن آدم rírí tó rí bàbá wa mi ò lè jẹ́sí lónìí sọ fọ́lọ́ ń pè yìí ní saburú mọ́. تب يا ابن آدم sàdéhùn kò ní kúrọ́ mọ́. تب يا ابن آدم sàdéhùn kò ní jalè mọ́. تب يا ابن آدم sàdéhùn kò ní bàtà àwọn èèyàn jẹ́ mọ́. تب يا ابن آدم sàdéhùn pé táwọn ọmọ ò ní pa èèyàn lẹ́kún mọ́. تب يا ابن آدم أنت اليوم في مالي ọlọ́run sì ń wú ọ pé bọ́ yóò tún bá ní o. استغفر الله إن لغافر الله bàbá òye máa wí ẹ kọ́dí máa ìsán àti iláyà bí ìsán ní kàlíkọ́dí. olùkọ́ ya فلما وصلوا إلي olùgbà tó yá ọ wá kú ẹnìkan ṣoṣo tí ó fi dọ́dọ̀ òun. wọ́n lẹ́ni ni wọ́n ti wá ní kọ́ bọ́ra alẹ̀ ó ti bẹ́wù ó ti bọ́ fìlà ni wọ́n á ń bọ́ ṣòkòtò lọ́wọ́. نادى خادم الأمير kí ló wí. اترك لي غرة فقد وجدنا الجوهرة اترك لي غرة فقد وجدنا الجوهرة pariwo ló gbé Allah. الله ó nígbà ọkẹ́ nìkan ṣoṣo tí èèkàn òun tóun ti gbà pásírì òun ti tú lómi tóun ti bàjẹ́. ọlọ́run bá gbọ́ ariwo látẹ̀kùnlé tí akọ́dọ̀ bá sọ pé اترك لي غرة ẹ dé adúlọ́ bíi tẹ́ ẹ dé ẹ gbọ́dọ̀ tú ara wọn mọ́. فقد وجدنا الجوهرة ọlọ́run tẹ bí mi lọ́rọ̀ ó ní mo á rò pé gbólóhùn tí mo wí tásírì mi ò ti tú. òun lè bí ọmọ wí ní wí mi mọ́ o. ẹni ọba mọ̀dàlẹ́ lù kọ́ mọ̀ sá ọlọ́wọ́n gbà. ẹni ó lè sa Kúránì kọ́ mọ̀ sá ọlọ́wọ́n gbà. sọ́ọ̀sà sọ́ńtẹ́ ní kọ́ mọ̀ sá òun tó ń wo ẹyọ kan tó wọ́n máa wí nì. bóun bá ti wá wí fún kankan nǹkan náà ó sì ṣe. òun ni mo fẹ́ kí wọ́n lọ wí lónìí. ibi wọ́n ti lọ burú fọ̀run káburú ni ó di rere. tó tẹ́wọ́ rẹ̀ sọ pé bisimilahi rahman rahim. بسم الله الرحمن الرحيم ya qadimal ihsan. يا قديم الإحسان ahsin ilayya أحسن إلي bi ihsanikal qadim. بإحسانك القديم ọkàyọ̀ kan أكويوكا dàníyàn ودنيا ojú ẹsìn rẹ tó sútọ̀ fi ọ̀rọ̀ ojú ẹsẹ̀ rẹ tó sún tọ̀ bẹ́ẹ̀ kó rọ̀ sọ fọlọ́run pé bí ó sún sí ọlọ́run mẹ́jọ ọ̀rọ̀ ibi tó sún sí olúwa mẹ́jọ rọ̀ ojú ẹsìn ẹlòmíín sún sérí ọmọ ojú ẹsẹ̀ ẹlòmíín sún sẹ́rí ọmọ wọn ni àwọ̀ bọ́mọ rẹ ó ti rí abẹ́wò bó ti rí ẹlòmíín sún sérí àlàáfíà ẹlòmíín sún sẹ́rí àlàáfíà gbogbo wàhálà rẹ ńgbà tí ààrẹ bá gbé tèmi sí ọmọ bàbá rẹ pàkásán rẹ̀ so yóò mọ̀ wọ ara rẹ̀ gbogbo ibi tí ojú ẹsìn ẹnì kọ̀ọ̀kan wá sún sí. gbogbo ibi tí ojú ẹsẹ̀ wá sún sí bàbá wa àmì jésù ni wọn ní awí bẹ́ẹ̀. àwọn ni wọ́n ní awí bẹ́ẹ̀ ọlọ́run wo olúwo mẹ́jọ ọ̀rọ̀ láéláé mẹ́jọ rọ̀ láyéláyé báwọn ọ̀tá bá wá sọ pé àwọn sáfì ọ̀rọ̀ báwọn ọ̀tá náà bá wá yarí pé òjò yìí o àwọn ṣe lè sún kọ́mọ́rọ̀ àbí kọ́ ọ̀rọ̀ náà ni ọlọ́run ò darí rírọ̀ rẹ̀ sọ́dọ̀ tiwọn. àwa náà ní kọ́mọ́rọ̀ àmọ́ bí ò bá rọ̀ ilé wọn ni ọjọ́ máa lè rọ̀ sí. ṣé amílẹ̀ kan náà àmín dàníyàn ní ìṣẹ́jú kan kí n tó láàrin ìṣẹ́jú kan kọ́ dàníyàn ká tó wí kan yòókù. ọ̀ya sọ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ya qadimal ihsan. ya qadimal ihsan. ahsin ilayya. ahsin ilayya. bi ihsanikal qadim. bi ihsanikal qadim. ṣé amílẹ̀ mẹ́ta pẹ̀lú ohun tó lókè dáadáa. àmín 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 ya Allah.
ẹni ọlọ́run wọlé abá ti wí wọn. ọlọ́mọsá wọlé abá ti wí yẹn. tó yẹ pé àwọn tí wọ́n jàn ló ń tẹ̀ náà ni wọ́n jòkó. àwọn tí wọ́n jàn ló ń tẹ̀ náà ni wọ́n bẹ́ẹ̀ jòkó yìí. ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. ó ní ọlọ́run gbà ọlọ́run gbà ọlọ́run gbà. ó ní gbogbo ẹni tóun náà dà níyà. gbogbo wọn náà tó dà níyà. tí wọn náà béèrè. tó béèrè nǹkan. ìtagbára rẹ bá ká. ìtagbára rẹ bá ká. àti bí n tó béèrè wọn bá ti wúwo lọ́dọ̀ rẹ. àti bí n tó béèrè wọn bá ti wúwo sí lọ́dọ̀ rẹ. ẹni bẹ́ẹ̀ ni o ṣe sàárà rẹ. bẹ́ẹ̀ ni o ṣe sàárà rẹ. wọ́n níwájú bàbá wa Amiru Jésì la wà. wájú bàbá wa Amiru Jésì la wà. èsè ibi tá a ti máa sọ pé iye kan ni ẹ mú. káníbomi ìlàbá wà ní aṣọ iye tá a máa ń gbà lérí àníyàn yìí lérí. àmọ́ ibi tá a wà yìí náà a tó wà ní lèkè. ibi tá a wà yìí náà kéwù náà láàmà ké. èmi náà mo sì ṣe wá sí nísìnyí pé gbogbo mùrídí tí ó lálùbáríkà. gbogbo mùrídí tí ó lálùbáríkà. o ní pera rẹ ní nǹkan wájú. ó sì wá pera rẹ ní nǹkan lọ́dọ̀ ṣéwù rẹ. ní bágbára rẹ bá ti ká a mọ. bágbára rẹ bá ṣe ká a mọ. bẹ́ẹ̀ ni o ṣe ṣe sàárà. bẹ́ẹ̀ ni o ṣe sàárà rẹ mọ́. àmọ́ gbólóhùn yìí ni o jájọ fi kó lẹ̀. gbólóhùn yìí ni o jájọ fi kó lẹ̀. kò sẹ́ni tí ń bẹ́yìn tí ọmọ wí. kò sẹ́ni tí ń bẹ́yà yín tí ó máa wí. àmọ́ bọ́ bá ti pé oore fúnra rẹ ni o ṣe. bọ́ọ̀ bá ti pé oore fúnra rẹ ni o ṣe wí. máa pé Allah 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 wa Allah 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 wa Allah Allah. Allah 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 wa Allah sọlọ́dọọdún làládé yìí bàbá wa Maulana Amiru Jésì ó ti fẹ́ ṣe lọ́dún yìí ni pé ìfẹ́ ká má sórí ire tó pọ̀ lára bàbá wa ló jẹ́ kí ìfẹ́ já tẹ̀lé ìṣáájú náà bàbá tí wàá ti ìṣáájú arábìnrin tá a fẹ́ ṣàdúrà fáwọn òbí rẹ̀ bàbá wa Amiru Jésì láwọn yọ̀ǹda ṣẹ́jú méjì tá a ṣe kúrú wallahu fún lẹ́yìn tá a bá ṣe ìtì ń ṣe lọ́wọ́ ìtàn gbogbo àwa tí ajá láwọn ọdún àbí àwọn tí a pè ká wá sórí ire njòkó yìí ibi oríire òun náà ládé yìí gbogbo àwọn aláwọ̀ odù àti gbogbo àwọn tá a wà ní àga wájú yìí ẹ máa bọ̀ wá nísìn gbogbo ẹni tí ń bẹ lága wájú yìí kó máa bọ̀ wá nísìn bẹ́ẹ̀ yẹn bá kọ́kọ́ débí oríire rẹ̀ yóò máa pọ̀ sí i bẹ́ẹ̀ yẹn bá débí kẹ́yìn kò ní ṣàbúrú láyé èyí tó bá wù ọmọ nínú méjèèjì ó ti yẹ ẹ̀yin àkọ́kọ́ débi ẹ̀dùn bá ní mo fẹ́ kẹ́ ẹ̀ tó kẹ́ ẹ mọ́ wo bàbá mi ni bí kálukú ti ń dúpẹ́ lọ́dọọdún ibi táwa ti ń ra oríire nìyẹn o Alhaji Abdulgani àwọn ti test ẹ̀ wọ́n sì lè sọ pé tested and trusted oníkùtà adé yìí bàbá ó ṣàdúrà fún wa adúlọ́dún làwọn sì máa ń táàgì rẹ̀ wọ́n wá wọ ọ lè má ṣe nǹkan mi mọ́ ọdún tí ń bọ̀ wàláì mo fi Ọlọ́run fi ọlọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ pé lè yóò gbà
àwọn tí wọ́n ṣe é náà ti test rẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ kí bàbá wo ṣàdúrà fún wa ta ni ó ṣáájú pẹ̀lú owó kí bàbá ó ṣàdúrà gbogbo ojú tí ń wo èyí ojú oríire ni ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ṣáájú nígbà tó yá sí bẹ́ẹ̀ náà lẹ́pẹ̀ mo pè yín ṣáájú lẹ́ẹ̀kan alhamdulillah wọ́n láwọn fún bàbá ní owó 50,000 naira alhamdulillah alhaji wa Najimuddin Abubakar kò ní bàjẹ́ fún yín wọ́n láwọn fi kò ná bàbá mo rí ìrẹsẹ̀ yìí náà níwọ̀n nù yẹ̀pẹ̀ yìí ọlọ́run jẹ́ yìí náà ò lè ṣe bíi tiwọn ẹ súnmọ́ mi lẹ́rọ̀ bàbá mi ni mo fẹ́ pè yín kíni fún bàbá kó o fi ṣàdúrà fún wa àdúrà ọdún. wọ́n ní nísìn náà wọ́n bá wọn bẹ́ẹ̀ wọ́n ní nísìn àwọn gbàdúrà ọdún lẹ́nu bàbá mi pẹ̀lú 25,000 naira wọ́n ní owó donation àwọn òní bàbá mi Sheikh Abubakar Isa bàbá ọ̀tẹ́ tèmi ni wọ́n ní dúró gbà alhamdulillah ẹ̀yin ló kù owó kí bàbá mi ó ṣàdúrà àdúrà ọdún. 10,000 naira wọ́n ní kí bàbá omi ṣàdúrà ọdún Alhaji Abdulgani ẹ̀rọ wọ̀ mí lókè ẹ̀yin ló kù 10,000 naira kí bàbá bá ń gbé kéyìí wá owó tó bá ti jẹ́ káàṣì inú kéyìí ni ó máa lọ. Naam Alhaji Abdulgani 50,000 naira wọ́n ní kí bàbá mi ṣàdúrà ọdún ẹ̀yin ló kù tí mo rí iná sí. 10,000 naira wọ́n ní kí bàbá mi ṣàdúrà ọdún ó kù yìí láti Ẹdó ẹ má wulẹ̀ ká ẹ sọ́ọ́lẹ̀ ó kù márùn tó pé 2 nù 3 náà sì fẹ́ mú wa ẹ tètè mú wa kó má bàa yàtọ̀ 2 nù ó kù ẹyọ kan tẹ́ ẹ fẹ́ kà náà nù òórùn kìíní kan ní mú òórùn kìíní kan ẹ̀dá yìí wọlé bẹ́ẹ̀ yáre bóòni. Alájà wa ọmọ wọlé mashallah 2,000 naira ẹ̀yin ló kù ẹ̀yin ló kù lẹ́yìn wọn mashallah ìtí mo fẹ́ ní sẹ́nìkẹ́ lọ́ọ́ jòkó padà ìtí pè yín káfí yín pọ̀ kò lè ṣiṣẹ́ lọ́dọ̀ tèmi 5,000 naira Maulana Amirul Jaish Alfa wa Abubakar Isa bàbá ọ̀tẹ́ wọ́n ní 20,000 naira adúọ̀dún Maulana Al-Imam Aminullah 10,000 naira wọ́n lọ́wọ́ adúọ̀dún bí ìbárí mẹ́kúdí tí bá fi lè ka 1 to 5 owó rẹ̀ ó lékún mẹ́kúdí 1 mẹ́kúdí 2 mẹ́kúdí 3 mẹ́kúdí 4 mẹ́kúkú hello 50 ni wọ́n fi lẹ̀ ilẹ̀ bọ̀jà mi jẹ́ sí 20 náà wọ́n láwọn náà transfer 20,000 naira fún bàbá wa Amirul Jaish ìṣàdúrà ọdún ẹ̀yẹ lọ́ọ́ jòkó bàbá ó padà wá ṣàdúrà fún yín ìyá wa ní airport ẹ máa bọ̀ nísìn bóyá ń da ayé ìṣẹ́jú méjì ẹ̀ lákùnrin mọ́ bẹ́ẹ̀ ni ìyá ní airport ẹ dúró náà gbogbo olóríire bá a ti máa ṣe lọ́dọ̀ ọdún nù ẹni tóun náà bá fẹ́ gbàdúrà ọdún máa bọ̀ nísìn. àdúrà ọdún ni mo wí o ìyá Karima ẹ̀gbọ́n tí mo wí ni àdúrà ọdún tá a máa gbà bàbá mi ò jẹ́ sì ti fẹ́ ṣe ẹ máa bọ̀ nísìn kálukú máa bọ̀ kálukú máa bọ̀ wá gbàdúrà ọdún lọ́dọ̀ bàbá wa Amirul Jaish Al-Khalifa 1,000 naira wọ́n ládùn ọdún táwọn ní
ìyá wa wọn lọ ọdún tàwọn 1000 naira ìyá wa náà 1000 naira ẹ̀yin ìyá wa lọ́ọ̀kan ẹja dìde lẹ́ẹ̀kan náà bá a ti máa fi oríire fáwọn ọmọ wa ká tún ra ọlọ́dún yìí náà tẹ̀mí wò kí lọ wí. sálẹ̀ wọlé yá amira al-jaysi. ya shaykhana al-qutub wa zal khairat. Kama dìde bọ̀ lẹ́ẹ̀kan náà. Ya amira al-jaysi. Baba wa istijaba Sheikh Abdulrahman al-istijaba 2000 naira. sálẹ̀ wọlé alájà àjọpẹ́. amira al-jaysi. ya shaykhana al-qutub wa zal khairat. ẹkú ọdún ìyá wa ní airport mo ní dèdè ọdún yìí òun ló jẹ́ ọdún kan náà onílù dèdè ọdún kan ló jẹ́ lónìí tí ìyá wa sílé tọ́lọ́hún lọ ẹ wá fi sóni pé ká fi ṣe ọdún náà papọ̀ ṣé ẹ mọ ekuru wà láwọ̀ ẹ̀ ọ̀kan tí gbogbo wa yóò máa lọ bá bàbá ìyá jàre àti bàbá a ṣe kúrú wà láwù mẹ́ta fún yín nísìn wọ́n ní gbogbo tá ń jẹ lónìí látọ̀dọ̀ yín lẹ ti gbé ìntàmù náà ọlọ́run ṣe fún wa látọ̀dọ̀ yín lónìí ẹ tó wá kó àwọn èèyàn wá pé yìí ṣe fìdáhù nílé remembrance ìyá bí mọ́wúlìdì ni mo ti fẹ́ ṣe gbogbo ẹni ó torí yín wá mo fún oníṣẹ́jú kan ká máa bọ̀ nísìn máa bọ̀ lẹ́ẹ̀kan náà gbogbo ẹni ó torí yín wá ọlọ́run jẹ́ àrẹ́mi aláfíà yín lò pẹ́ owó bàbá ni Inshallah èèyàn mẹ́rin náà ló tẹ̀lé wá wọ́n sì wá láwọn èèyàn pọ̀ wọ́n ti mọ̀ èèyàn bí ogún bí ọgbọ̀n ló ti dìde yìí
ìyá wa kúrú wà láwù mẹ́ta tá a fẹ́ ṣe owó rẹ̀ dà kò. ìyá wa ní kí n tó announce rẹ̀ mo fẹ́ kí n announce rẹ̀ papọ̀ ni. Okay, this is 20. $22. In Lome. Naam. Oya. Oya, ẹ lọ pè wọ́n. Aláriwo láṣẹ kúrú Allahu náà. A sì ṣe lẹ́ẹ̀kan náà. Ìyá yìí ni yóò dùn máa wọn káwọn kó débì. Tí ilé ìṣe ṣe bẹ́ẹ̀ bá mi fẹ́ kí bàbá mi kí tún dáa dúró mọ́. Ìfẹ́ ká má ṣe ń tẹ́ fẹ́ lónìí ni. Mo sì mọ̀ pé àwọn ọkùnrin tẹ́ pé àwọn tí ó gbẹ́sẹ̀ ńlẹ̀ ni. Alhamdulillah. Ọ̀dọ̀ yálà wà báyìí àti bàbá kọ́lọ̀ ń kẹ́ wọn. Abẹ́ pé kúrú wà láhùn wọn lódìdí wa yìí. Ó yá tètè máa bọ̀. Ẹ mọ̀ wọ́n wò lẹ̀ bọ̀. Ṣé ìwà gbogbo aláwọ̀ ló tàbá tí a dá ní àgbà? Ó yá ẹ máa ẹ̀ náà síbẹ̀. Naam. Ẹni bá fẹ́ mú wa kó mú wa. Tọ́ líye wa ká tẹ́wọ́lẹ̀ kan náà. Alhaja wa Ọpẹ́yẹmí kí ló kọ súnà wọn? Ìyá ni. Ìyá wa Musliyatu Àbẹ̀bí àti bàbá wa Zuwarawu Harun. Kul huwa Allahu ẹ̀yẹ wa yìí ọlọ́mọba wa mú bá wọn ní kẹ́. Bismillahir Rahmanir Rahim. Ẹ tẹ́wọ́ kẹ́ pariwo dáadáa. Kul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmì wa mẹ́rin. Àmín. 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 Amina. Amina ya Allah. Aya hadil huyano haya salati aya sirral haqiqati ya salati aya sirran najati lil anami aya fidal ulumi ya salati aya ibuna sadati ya salati aya amuni wa kumadi salati ya la shama ili zailuni Mansur Muhammad Bayuni ala shama ili zailuni Mansur Muhammad Bayuni ya la sofa wali irfani ala diyari sahmani على القريب سماني سلوني بأهل الجيلان بأحمد شيخ صلاتي هب لي إلهي بداياتي مصيبتي مؤمناتي بأولياء الرباني روح الشمائل أمريكا بايت غادي أمريكا Sobi America, Adaji Sehu Kamani, Azana Kolimi Africa, Azana Kolimi Africa, 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 Texulu Shawadi Winawaka, Adaji Sehu Kamani, Azana Kolimi Africa. Yeah.
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.